ọpẹ́lọpẹ́ CCTV camera tí wọ́n gbé sínú ilé bí bẹ́ẹ̀ kọ́ wọn ò bá ti mọ̀ yìí pé arákùnrin bàbá ọmọ tẹ́ ń wò lókè yìí ló fi tipátipá bá a lò pọ̀ tí ẹ̀mí fi bọ́ kúrò lára rẹ̀ ọmọ oṣù 10 bàbá ẹ̀ ó fi tipátipá bá a lò pọ̀ ẹ ṣì yẹn lé ní ẹlẹ́ẹ̀kejì ẹ wo fọ́nrán tẹ́ ẹ wo fídíò tẹ́ ń wò yìí àmì fọ́tò yìí ọkùnrin àtobìnrin yìí ọkọ tìyàwó ni wọ́n bímọ méjì ọmọ àkọ́kọ́ 4 years ẹ̀kejì 2 years obìnrin làwọn méjèèjì ọjọ́ kan nìyà ń wẹ̀ fọmọ ọmọ yẹn wá ń sọ pé bí ọmọ yẹn wá rí pé ọmọ yẹn sára jẹ bí ọmọ 2 years ó wá ní kí ló ṣọmọ yìí ó wá yẹ abẹ́ rẹ̀ wò ó wá rí wípé abẹ́ ọmọ yìí ṣe rí ò wà normal ó wá béèrè pé baby girl who touch you ó wá ní is my daddy your daddy kẹ gbà tọkọ ẹ̀ dé trophy wife kan náà tájọ ń wò náà ní o nígbà tọkọ ẹ̀ dé kò sọ fọ́kọ ẹ̀ ó ní ká má sọ fún páwọn sọ nǹkan kan fún òun ó lóun bọ̀ òun fẹ́ sáré lọ ra nǹkan ta ó máa ọmọ ẹ̀ méjèèjì ó kó wọ sínú mọ́tò ó di hospital nígbà tí wọ́n di hospital tó tó Elédùmarè ṣebí ilẹ̀ Yorùbá náà sọ pé ó sà sí ni wọ́n ṣe gbá sí ni àwọn ìdí kọ̀ọ̀kan máa jẹ́ kó yé yín nìsín nígbà tí wọ́n dé hospital wọ́n ní kí wọ́n tẹ̀sì ọmọ wò wọ́n tẹ̀sì ẹ̀ wò wọ́n kárí gbogbo tẹ̀sì kan lára ọmọ yẹn wọ́n rí wípé òótọ́ ni ẹnìkan tọ̀ ṣe ẹ̀ lóòótọ́ ó wá ní òkè ṣé bí ọmọ ọdún méjì lélẹ̀ àti tẹ̀sì ẹ̀ wò ẹjá tẹ̀sì àbúrò ẹ̀gbọ́n wò ó ebí òun lọmọ ọdún 4 nígbà tí wọ́n máa tẹ̀sì ẹ̀gbọ́n wò bàbá ti ba ilé ọba jẹ́ kò yé yín wọ́n ti bà bí ọmọ náà jẹ́ eléyìí dùn ìyá yìí débi pé ó wá síta ó wá ṣe fídíò jáde síta fídíò tẹ́ ń wò yìí òun ló ń sọ̀rọ̀ yìí mi ò ní fi ohun ẹ̀ síbẹ̀ nítorí wípé mi ò fẹ́ kí wọ́n bring down fídíò yìí ní orí YouTube àbórí any platform tí má fi sí TikTok mi bá ní kí n fi sí so mi ò fẹ́ anything because mi dẹ̀ fẹ́ ìwé ìgbẹ́jọ́ àbí ìpẹ̀jọ́ kankan adúgbòlówó Elédùmarè fún ti Alhaji Hamzat Oríyọmí tí wọ́n ja àjàbọ́ kọ́ba mi òkè kó máa gbé wọn lórí sókè lọ kí ó má gbà fún ọ̀tá láti gbé wọn ṣubú láṣẹ Èdùmàrè ọlọ́run ọba wọn ní òkè òkè báyìí lẹ́yẹ fọhùn kọ́ máa fọhùn lókè lókè ni gbogbo ẹ̀yin tẹ̀sí kí mi ẹ̀ tí ẹ̀ wò pé mi ò mọ̀ wọ́n rí ẹ̀ wọ́n kọ́ ẹ̀ ti wò pé no ṣe bóun náà ń sọ̀rọ̀ Alhaji Hamzat Oríyọmí nǹkan táwọn náà ń ṣe nìyẹn ó dẹ̀ ń ṣe ẹ wò wọ́n gẹ́gẹ́ bí pé ẹ ń wò mí gẹ́gẹ́ bí pé mo rí wọn bí àwòkọ́ṣe bẹ́ẹ̀ ni so most of you náà ẹ̀dẹ̀ ń kí mi wọ́n pẹ́ àwọn èèyàn tẹ̀ ń pè mí ẹ̀dẹ̀kú tó Alhaji Hamzat Oríyọmí yìí ó mi ìdẹ̀ tí mi sì wọ́n rí mi ò rí wọ́n rí but people were just greeting me and I was just like ògùn ẹ̀ tẹ̀ ń pè mí tẹ̀ ń kí mi tẹ̀ ń comment sábẹ́ fídíò mi wípé a kú ti àjàbọ̀ ti Alhaji Hamzat Oríyọmí àti ti Queen Naomi àti ti principal ẹ ṣé mo dúpẹ́ ọba mi òkè kò ní fàyè náà sílẹ̀ ẹjọ́ kéré ẹjọ́ tóbi ní nírògùn ẹjọ́ kò lè rí ẹ̀ ò lè má ṣẹlẹ̀ ó dẹ̀ ṣẹlẹ̀ nìyẹn ó ti gbàbẹ̀ lọ́jọ́ tí wọ́n arrest Hamzat Oríyọmí Alhaji Hamzat Oríyọmí wọ́n wà ní prison mo wá dúró mo jókòó wọ́n mi wá sọ fún mi pé ṣeun nǹkan tó ń ṣe yìí wo kéde kan mú ní àmì ò ṣe tó bẹ́ẹ̀ o aláàjì ọ̀gá làlájì o ní mọ́ mi ní ní tẹ́ máa ń sọ̀rọ̀ yìí ó lágbára mo wá pòwe kan fún mọ́mì mi tí mo máa ń pa fún yín gbogbo wa wípé orí àdó ló bá dò wá sẹ́ẹ̀ tiẹ̀ bàbá rẹ̀ Akèrègbè ẹmu náà fi mú ẹrù tádò bá sì rù Akèrègbè gan tó rù tó túmọ̀ sí pé ọlọ́run ló bá wa wáṣẹ́ ti wa ọlọ́run ọba ló derí ẹwà fàkúkọ́ ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ǹkì mi èmi náà dẹ̀ bára mi yọ̀ mo bá Alhaji Hamzat Oríyọmí yọ̀ nítorí pé wọ́n dàbí mírọ̀ ni tí gbogbo wa ń wò tí ọ̀pọ̀lọpọ̀ wa ń wò láwòkọ́ṣe kọ́ba mi òkè kó jọ kó má jẹ́ ká fi wọ́n ṣàwátì kíkú má gbà wọ́n lọ́wọ́ wa kárùn má gbà wọ́n lọ́wọ́ wa kán sì má rògùn ẹ̀wọ̀n láyé wọn àmín. so mọ̀ pé mo bá ń sọ fẹ́ni gbogbo àkókò sọ́ra tó bá ti bímọ obìnrin o gbọ́dọ̀ wà careful yes o gbọ́dọ̀ wà careful pẹ̀lú ọmọbìnrin yẹn nígbà míì tí wọ́n bá fọ abẹ́ ọmọ dáadáa ó lè máa ṣe báyìí
torí arábìnrin kan sọ̀rọ̀ kan fún mi nígbà kan ó ní wípé ọkọ òun wípé dèní yìí nǹkan tọkọ òun ò fẹ́ àwọn nìyẹn mo ní kí ló dé ó ní ọmọ òun ni wípé òun fẹ́ bá fò díẹ̀ bá ń gbèdì sá òun bá ní who touch you bá ní my daddy ó ní bàtú wá daddy ẹ̀fẹ́ lágbèjá òun tó fọkàn abẹ́ ọmọ mi ni kíní kan lọ́kọ̀ òun ní abẹ́ ọmọ ẹ̀ òun abẹ́ ọmọ tòun ó ní nígbà tó sáà máa wà lọ́tọ́ máa wà bọ̀ wọ́n rí pé ọmọ yẹn bóyá àìfọ́ abẹ́ rẹ̀ mọ́ àbí ṣíṣeré lórí iyẹ̀pẹ̀ tó sì yẹn bẹ́ẹ̀ tí ọmọ tó bá má ṣe lórí iyẹ̀pẹ̀ bẹ́ẹ̀ yẹn mo máa sọ fún yín pé tọmọ yín bá ṣeré lọ tó bá ṣeré bọ̀ ò tó bá toilet ẹ máa ní wá ẹ máa pẹ̀ gbọ́n go and wash pọ̀npọ̀n for your sister àwọn kan máa fọ bí díẹ̀ ni ṣé wọ́n fọ débi ojú ààrẹ rárá ọ̀rọ̀ yẹn dùn máa yẹn débi pé máa yẹn ní láyé wọn àtòrí òtújọ́ nìkan àpòmọ́ láyé ṣokú tó lè accuse èèyàn torí ní ìsìn mo mọ̀ yín ẹ̀yin Yorùbá level àbúrò ọkọ ẹ̀gbọ́n òde wá kí yín lé tó mo bá ní pé ó tọ́ṣe ní ìdáyàbáyà tọ́ṣe ló ti bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n arábìnrin kó tó make any reaction kí ló ṣe ó lọ sí hospital wọ́n wá carry on some test wọ́n check àbúrò náà wò wọ́n check ẹ̀ wò lágbára lọ́wọ́ Ọlọ́run àní ṣe ọkọ fẹ́ mo jẹ́ sọ fẹ́ yín ọkùnrin ẹ má máa jẹ́ kí ẹ ṣọ́ra yín ṣá ẹ ṣọ́ra yín ẹ ṣọ́ra yín èpè kìí sí níjà o èpè kìí sí níjà ẹ ṣọ́ra yín ẹ mọ àwọn obìnrin tẹ́ máa hot ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa wà láwùjọ kò sí ojú òyìnbó ìpele ìjà ẹ kò má sí Nàìjíríà ìpele ìjà ẹ wọ́n darí kan tó ń lò ọjọ́ kan bọ̀ tí yóò rẹ ewé tí yóò rẹ egbò yóò rẹ ewé yóò jẹ́ tó rẹ egbò ẹ ṣé mo dúpẹ́ mi ìfẹ́ sọ jù báyìí lọ lórí ọ̀rọ̀ yìí nítorí pé kí ni àwọn ọwọ́ mi ẹ̀rí aago gidi bíi gold bíi ìlẹ̀kẹ̀ oyè ìka mi tẹ̀lé ń wò yìí òrùka ni mo fẹ́ kó wọbẹ̀ láṣẹ Èdùmàrè ṣe ẹ̀jẹ̀ ojú yìí tí ìbá jẹun fúnjọ́ mẹ́ta báyìí tàbíjọ́ kan báyìí ẹ̀rí yóò jìwọ́ nù ni gbogbo mú ni mí gbogbo ẹṣẹ́ ń wò mí yìí ẹ̀kàn rí rí ní ẹ ṣé mo dúpẹ́.